fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. ètò mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Mo kí gbogbo ojú tó wò mí káàkiri ayé, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí, mo kí wa pákú dédé àsìkò yìí, àsìkò bójú ọjọ́ ti rí ẹdẹ ọdún bí tó ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹjá jọjẹ gbádùn ọ̀rọ̀ tó ń lọ tí àgbédé ní àṣálẹ́ yìí. Lónìí Yorùbá ní ẹ máa fi wọ́n ṣe pè mọ́ àjọ bí àdá ayé ilé, ẹ máa fi wọ́n ṣe pé mọ́ àjọ bí àdá. Ìrántí tó kú mọ̀ ṣùgbọ́n mo ṣàrántí pé orin kan wà bẹ́ẹ̀, kò ní ìdí ká ṣépè. Ẹ jẹ́ pé ní kálukú máa sọ tóhùn sí mi, àkìtàn ni mí, mánùọ̀ ni mí, fátàláìsà ni mí, gbogbo ẹ̀gbin ló bá mi lára mu. Barrister ló sọ bẹ́ẹ̀ kó tó kú. Oríṣiríṣi lójú mi ti ń rí níbi ìbàyí tí mo wà yìí. Lọ́sẹ̀ tó kọjá ní ọjọ́ Friday, no, ọjọ́ Saturday, wọ́n ní mo rí fídíò kan tí kan náà àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ omíyalé tó ṣe. Mo dẹ̀ ti kọ́ rí fídíò kan tẹ́lẹ̀ láti bí oṣù kan tí àwọn ọmọ Dúpẹ́ Onítìrí tí wọ́n ṣe mítìn lé mi lórí. Bàbá gbàgede rọ èsì ẹ̀rẹ́ o, torí wípé nígbà yẹn irọ́ tí wọ́n ń pa fáráyé mo tákù wọn. Tá a bá wò dáadáa, oṣù méjì máa tó pé sìn tí wọ́n láwọn ti gba Yorùbá nation. Àdẹ̀mọ́bí tó gbà sí, torí ilẹ̀ Yorùbá sì wà lára Nàìjíríà. Ọlọ́run ṣẹ̀fẹ̀ bá wa ṣe báyìí ni ká tó di pé a bá ti wá lọ. Last week la ṣe ìgbésí ayọ̀, àmọ́ ìtì Dúpẹ́ lòun ṣe di bí mo ṣe ń sọ yìí, àmọ́ bí gbà sí. Ojoojúmọ́ dẹ̀ ni wọ́n máa ń tanra wọn. Ilé ilẹ̀ maggot àtàwọn tó kù black rat àti ìyá wọn mua, irọ́ tí wọ́n jọ gbogbo jọ pa fúnra wọn gbogbo gbà. Ṣùgbọ́n látijọ́ tí mua ti declare Yorùbá nation, kò sọ kó báyìí mọ́ níta, ayé ò gbóhùn ẹ̀ mọ́, kò sọ kọ́kọ́ mọ́. Ẹ mọ̀ pé n tó gbọ́n, ẹni tí ò gbọ́n láwẹ̀ ń gbò. Dúpẹ́ ń fi wọ́n rúgbó ni. Mo ti sọ pé àní kò sí tó kọ̀ wá, nígbà tá a ti sọ̀rọ̀ wọn ayé ti gbàgbé wọn, àwọn náà jọ ń tanra wọn. Àmọ́ ètè sí ọ̀rọ̀ bá tó, ó yẹ ká fún wọn. Èsì ọ̀rọ̀ tó ni mo ṣe fẹ́ fún wọn lésì wọn. Wọ́n kóra wọn jọ níbi oṣù kan sẹ́yìn, wọ́n gbé mi sáàrin, bàbá gbàgede rọ́ wá gbé sí ọ̀rọ̀ ẹ, wá ṣe kinní kan, ìyá wa mua ẹ kinní kan, ìyá wọn olóríire, ìyá wọn alálùbáríkà. Mi ò kún jẹ́ bàbá gbàgede rọ́, so kò sí tó kàn mí. Gbàgede ìmọ̀lẹ̀ wọ́n mọ èmi sí, kì í ṣe gbàgede rọ́. Ẹni táwọn ń bú gbàgede rọ́ ni. Kódà wọ́n ní kùn mí dàbí gbá pitó pàápàá ṣe tán ọ̀sọ̀tán, torí pé tí mo sọ bá wọn, ó bá wọn gan, ó bá kódà bọ́ǹbù lálẹ́mí náà jù láti fi táṣìírí wọn. Àmọ́ àwọn tó ń tẹ̀lé wọn, àwọn tí wọ́n ti kó ọpọlọ wọn sínú kànga ni, inú kànga báyìí náà ṣínà kọ́pọlọ wọn sí. Tí kì bá ṣe bẹ́ẹ̀, irọ́ tí mo bọ́ọ̀sì ńjọ́ yẹn, ó yẹ kó ju gbogbo, kò yẹ kẹ́nìkan kù lẹ́yìn Dúpẹ́ mọ́, ó yẹ kán ti mọ̀ pé irọ́ náà jọ ń pa. Ṣùgbọ́n àwọn tó jọ ń pín owó tó wà ní mídíà, àwọn yẹn ń gbèjà Dúpẹ́ gbogbo gbà.
wọ́n fún àwọn èèyàn ní irọ́ lóríṣiríṣiríṣi. Mo ti sọ rí, when you lie to enter a house, you need to continue lying in order to stay in the house. Wọ́n ti parọ́ láti fi dá òmìnira 2022 sílẹ̀, irọ́ náà fi pinlẹ̀. Wọ́n dẹ̀ máa parọ́ yẹn báyìí tí die kingdom come. Dàlùkì àmọ́ Ọlọ́run náà máa parọ́ yẹn, because wọ́n ní láti máa continue láti máa parọ́ yẹn láti lè máa fi tú àwọn tó wà lẹ́yìn wọn jẹ. Bẹ́ẹ̀ bá wò wọ́n ẹ máa gbọ́ àdúpẹ́ ìyá àwọn olóríire, ìyá olórí ibú tó yẹ kán pè níyà olórí ibú, ìyá apanirun, ìyá tó ń fi kú gbóná pa gbogbo yín látijọ́ yìí. Ẹ mọ iye ẹni tí lọ látara ìyá ẹ̀, ẹ mọ iye ẹni tí lọ látara ẹ̀, ẹ mọ iye ẹni tí rí kú he, ẹ mọ iye ẹni tí rẹ́wọ̀n he. Ṣùgbọ́n jẹ́jẹ́ mọ̀ pé irú àwọn ọ̀wà tá à ń sọ yìí, irú àwọn nǹkan báyìí kò ní jẹ́ ká rójú ọ̀nà. Dúpẹ́ ṣe tiẹ̀. Àwa Yorùbá kan náà tún wá wà yàtọ̀ fún ti Dúpẹ́ tó ń ṣe yìí. Àwa Yorùbá kan náà wà tó jẹ́ pé àwa fúnra lára wa, àwa náà ń gbèjà Fúlàní. Mo rí fídíò kan lénìí nígbà tí mò ń wo iṣẹ́ tí Mákindé Fásulé ṣe, pàápàá jùlọ lórí ọmọ tí a gbé wá láàárọ̀ ìtẹ̀wò fídíò ẹ̀ lọ́sàn-án yìí yẹn. Wọ́n á rí fídíò Fúlàní níbi tí baálẹ̀ ìlú kan tó ti ń bínú wípé wọ́n dú ọmọ ìlú, wọ́n dìdí Dubai. Fúlàní ní dúyàn. Àwọn ọmọ ìlú yẹn wá yarí, wọ́n wá lọ sun ga Fúlàní, wọ́n sun lé méjì ń bẹ̀. Ẹ̀ tó wá jẹ́ baálẹ̀ ìlú yẹn wá yarí, ó wá ń gbèjà Fúlàní. Mo wá rò lọ́kàn mi pé ó rẹ o, àwa la fà o, àwa la fún wọn láyè tó báyìí. Nígbà tó jẹ́ pẹ́nu tí wá gbó òkò, tó jẹ́ pàwa náà fúnra wa tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ sí Fúlàní, àwa náà sáré gbèjà wọn. Nígbà tí Ìgbòho bẹ̀rẹ̀ ọjọ́ kìíní àná, ẹ tó jẹ́ gọ́fúnà Ọ̀yọ́ state, although as a governor state, gbogbo àwọn tó jẹ́ inhabitant state yẹn ó gbọ́dọ̀ protect integrity wọn lòun ń ṣe. Ṣùgbọ́n gọ́fúnà ò mọ̀ pé nǹkan ti kọjá bẹ́ẹ̀. Kò mọ̀ pé Fúlàní ò ṣe protect rárá. Kò mọ̀ pé wọn ní integrity. Kò mọ̀ pé wọn ò wọ́ọ̀tẹ̀ téèyàn lè torí ẹja. Ìgbòho tó dẹ̀ jà tiẹ̀ yé. The governor came out and started against Ìgbòho pé ẹ̀fọ́kọ̀kì lẹ́fọ̀ọ́ láwo. At the end of the day, wọ́n sáré kàbàkàbà lọ́yọ̀ state torí Fúlàní pa dẹ́ndẹ́ sí wọn lára, pàápàá jùlọ ṣáìdì òkè Ògùn yẹn. Fúlàní pa ṣégè. Tó bá jẹ́ pé Yorùbá tú Ìgbòho sílẹ̀, tàbí ká tú àwọn ọmọ Yorùbá tó rẹ́dì láti gbèjà ara wa sílẹ̀, ká má ègèsì wọn ni, àbá ti kọ́ọ̀tà pa Fúlàní sí bóyá 30% náà bá fi máa operate sí. Irú tán fi operate 100%. Mo wo fídíò yẹn, inú mi bàjẹ́ pé ok, ara bí tá a ti ṣubú rè. Nígbà táwọn dú odindi aráàlú tó jẹ́ Yorùbá, táwọn aráàlú bínú tí wọ́n lọ dáná sun ilé Fúlàní pé no, ẹ kúrò nílùú wa. Tẹ́yìn wá jáde, tẹ́yìn against wọn. Wọ́n ti dì ránṣẹ́ sí Mákindé Fásulé pé kó wá wo àwọn ọ̀dọ́ wọ́n ti lọ dáná sun ilé Fúlàní. Bàbá yẹn gbẹ́wùlé ò bá pẹ̀rẹ̀ wọ̀ gan ni. Mo wo bá ara mi bù máa sọ pé ó rè. Ibi mistake táwa Yorùbá sì ń ṣe nìyẹn. Fídíò tí mò ń sọ ni. Díẹ̀ ẹ dákun ẹ má bínú kó bá dáa náà ni à ń bá káàkiri. A wà ní ìletò kan ní gá àwọn Fúlàní tí a pe abúlé yìí ní abúlé Ògún òkè, ibẹ̀ la gbé wà yìí nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹ̀ láti bí ìjẹta sóní tí ò dùn mọ́yàn nínú. Bẹ́ẹ̀ náà bá wò ẹ rí i pé ẹ wo ibi tí wọ́n dáná sun yìí, ẹ wo ibi tí wọ́n dáná sun yìí lọ́ọ̀kan, ẹ rí i pé òun rèé tẹ́ rí i lára gá àwọn Fúlàní nìyẹn tí wọ́n dáná sun. Èmi ìtún rèé lára àwọn gá àwọn Fúlàní tí wọ́n dáná sun, òun lẹ tún wò lọ́ọ̀kan yìí. Ṣùgbọ́n àwọn ohun tó padà ṣẹlẹ̀ kò yéèyàn nípa ohun tó ṣẹlẹ̀ yìí. Orúkọ tèmi ni Mákindé Fásunlé. Ọmọ ayé tí kò gbọdọ̀ pátárò gbọdọ̀ gbédè bá a bá dòrì kápá apá ìkápá bá dòrì kó ṣe apá ìkó ṣe bá a bá dòrì kákọ̀gà kọ̀gà òṣèbínú kó sí
ọ̀rẹ́ yín olólùfẹ́ yín lórí àwọn ètò nílé iṣẹ́ rédíò àti lórí Facebook káàkiri. Yes, abúlé Ògòkò láwa a lè sọ pé pàtó ṣùgbọ́n ohun tá a gbọ́ ni pé wọ́n ní wọ́n dúbú ẹnìkan wọ́n pa wọ́n lọ sọ òkú ẹ̀ síbì kan èyí ló fa gbogbo yánpọnyánrin tó ń ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́rọ̀ yìí sábà dùn lẹ́nu tèmi ẹ jẹ́ a gbọ́ ohun tí baálẹ̀ Ògòkè tí wọ́n kọ́ bá a sọ baálẹ̀ yọ̀dà kò ní bàjẹ́ ẹ jẹ́ kí láìpẹ́ yìí wọ́n jẹ́ kí ẹ gbóhùn lẹ́nu baálẹ̀ Ògòkè bàbá baálẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ yín kí lorúkọ yín ẹ máa bá a share ẹ máa bá a share kó délé kó dóko kẹ́ bá mọ̀ wípé ohun tó ṣẹlẹ̀ gangan ni kẹ́ bá a sọ. orúkọ tèmi ni ṣùfin Dr. Ọlárìnwájú Adénẹ́kàn tí mo jọmọ bíbí abúlé Ògòkè tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí. kí ló ṣẹlẹ̀. ní alẹ́ àná ni àwọn èèyàn mi tí wọ́n wà níbí tí wọ́n jẹ́ Fúlàní táwa gbọ́njú bá wọn àti àwọn bàbá wa tí wọ́n jọ ń ṣe. fún àpẹẹrẹ nígbà tí irú èmi yìí tí mo fẹ́ yàwó àkọ́kọ́ fẹ́ mi bàbá tó ní gà tí ó wà ń bẹ̀ yìí ìyáálé wọn gangan ló tẹ̀lé mi tí mo lọ ṣe ìdáná ìyàwó mi lọ́dún náà lọ́hùn. àwọn Fúlàní eléyìí wọn kì í ṣe Fúlàní bòròró tí wọ́n ń pààyàn ṣùgbọ́n nígbà tí mo gbọ́ ní alánà yìí pé wọ́n wá dáná sun gbogbo ilé wọn ẹ̀rù Ọlọ́run bà mí pé ká ló fẹ́ ṣerú eléyìí pẹ̀lú wọn. mo lè dúpẹ́ lọ́wọ́ baálẹ̀ eré àmì náà àwọn náà wọ́n ń sáré síbí wọ́n ń sáré sọ́hùn títí kan olúwo wa nílùú Abàkà tó jẹ́ pé torí Abàkà ló ní Abàkà ló ní so Abàkà ló ní lẹ́yìn. kí ni a rí i pé ibi tá a wà yìí ó súnmọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ó súnmọ́ ìpínlẹ̀ Ògùn ibi tá a wà yìí gangan ṣé Ògùn state la lè pé àbọ̀yọ̀. Ògùn state la pé o Ògùn state níbi tá a wà yìí. ibi ni wọ́n ti pààlà. ibi ni wọ́n ti pààlà pẹ̀lú Ọ̀yọ́. báńdì yẹn la rí lẹ́ẹ̀kan yẹn. báńdì wa láwà ní ọ̀hún yẹn. lórí òkú tí wọ́n ló kú ní Arárọ̀mí. àwọn tí wọ́n dẹ̀ wá síbi tí wọ́n wá ṣe nǹkan yìí wọn kì í ṣe Fúlàní o Yorùbá ni wọ́n o. Yorùbá bíi tiwa. Yorùbá bíi tiwa wọ́n wá láti Ọ̀yọ́ wá sí Ògùn state ní báyìí. nínú ọ̀rọ̀ tí wọ́n kọ́kọ́ wá bá ẹni tó ń gbé mi báyìí sọ tó ń bá wa sọ́ngbà tá a dé mi báyìí lénìí àwọn náà wá fẹ́ nára wọn wọ́n á fi sọ tó fi jẹ́ pé ikú ẹni yìí ni wọ́n gbàbẹ̀ wọlé wá láti wá fi àtàkì wọn. ọ̀dà ẹ ṣe. yóò dáa kò ní bàjẹ́ ṣe àwọn èèyàn wọ̀nyí ń jẹ́ wọn ok ọwọ́ yín kọ́ láti bèrè yẹn àwọn bàbá ẹ máa bọ̀ ẹ jẹ́ kí bàbá máa bọ̀ ok ẹ jẹ́ n kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí náà ẹ jẹ́ n gbọ́rọ̀ lẹ́nu bàbá lára àwọn Fúlàní tí wọ́n ti pẹ́ ní abúlé Ògòkè àwọn rèé bàbá yìí rèé ẹ káàsán ẹ kú jọ́ mẹ́ta ọpẹ́ ni kí lorúkọ yín. èmi ni Abdullahi Muhammadu. Abdullahi Muhammadu Fúlàní ni Fúlàní Ìlọrin àbí kí ló ohun tó ṣẹlẹ̀ ó tó gbà ó tẹ̀ ti wà ní àbá yìí. àbúrò mi níbi tó gbájú sí ojú ogójì ọdún tó ń wá sí báyìí. táwọn ti wà ń bí. nígbà tẹ́mi wà bá ń báyìí nísìn ó ti kọjá ọdún méjìlá tẹ́mi láti wà ń báyìí nísìn. tẹ́mi láti wà ń báyìí. tẹ wá bá àbúrò yín bí táwọn dẹ̀ ti lé lógójì ọdún nínú àbàtà wà yìí kí wàá ní ohun tó ṣẹlẹ̀ bàbá. kódà ọjọ́ àná àdójú o ohun tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní bẹ́ẹ̀ má pààyàn ó ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní àwọn náà máa ń tọ́ ṣẹlẹ̀ o ní Arárọ̀mí ni wọ́n pààyàn tó ọ̀kan tí wọ́n bọ̀dé pé nígbà tá àti eré àbí táwọn náà sì máa ń tọ́ ṣẹlẹ̀ ń bẹ̀ láì fà gbà ọdún ọ̀sán àná làwọn abáyé ọ ní ọmọ yọ káàkiri wọ́n bá lé wà kóńgà wọ́n bá ń dáná sulé káàkiri. níbi tá a wà yìí. níbi tá a wà yìí wọ́n ń dáná sulé wọ́n gbé màsíìnì wọ́n gbé màsíìnì rẹ̀. ẹ̀ ń tọ́ gbé màsíìnì ẹ̀dà. pa ni wọ́n ó lágbára o ẹ jẹ́ ń gbọ́ ohun tí bàbá yìí fẹ́ bá a sọ. bàbá alájì ẹ bá kí àwọn èèyàn tó ń gbọ́ wa tí wọ́n ń wò wá káàkiri àgbáyé. ẹ kú kalẹ̀ o ẹ̀lẹ́. kí lorúkọ yín. Ìmórù Yẹ̀rọ. Ìmórù Yẹ̀rọ. ok. Aláàjì Ìmórù Yẹ̀rọ. nígbà tó di àná àwọ̀ máa ń tọ́sẹ̀lẹ̀ à ń ṣàǹgbọ́ masíìnì mọ́tò wọ́n ṣe gbégbégbégbégbé kí ló adé tó fi dà báyìí nígbà tí wọ́n dé wọ́n lé wa kó òun gà bẹ́ẹ̀ ni wọ́n fi finá sí ilé gbogbo ẹ̀ àwọn ilé kí wọ́n jó òní lọ ìbẹ́ lókè lọ́wọ́ tí wọ́n jó lọ wọ́n sàn finá sílé kí ló adé
ni bàbá yìí ń bá ń sáré ọmọ yìí ní bá ń sáré ló bá lọ gbé masíìnì sọ́hùn ló bá lóun ó mú wo wọn bá bẹ́ẹ̀ wọ́n lé bẹ́ẹ̀ wọ́n fi gbé masíìnì wọ́n káwọn àdé wọ́n káwọn ewúrẹ́ wúrú wàhálà. àwọn èèyàn tí wọ́n wá yìí ṣé Yorùbá ni wọ́n àbí. Yorùbá ni wọ́n ṣe dá wọn mọ̀. wàláyé ńgbà tá a ò dúró wọn ọ̀dà amára gbọ́ọ̀rà níhìn ni igbọ́ọ̀rà ni gbogbo ẹ̀. ẹgbọ́ọ̀rà ẹ ò dà ẹ ṣeun. torí kó èèyàn máa kúrò igbọ́ọ̀rà ni wọn. ìlú wo ni ọ̀dà yẹn fún wọn ni wọ́n tún dé àbà kan nítòsí bí àbí. wájayé àbá wájayé tó àtibó. àti ẹ̀yìn. ẹ kò tọ gbogbo gàwa yìí lọ gbogbo ẹ̀ wọ́n kún jóná lọ. abúlé Ògún lélẹ́yìí ibi ẹ̀ láwa yìí. ó yá ẹ̀yin ẹ̀ṣẹ̀ ń wò wá ẹ dákun ẹ máa bá a lọ àti ìparí ọ̀rọ̀ yìí torí pé ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn ṣùgbọ́n a fẹ́ dé àbá wájayé bó bá ṣe lọ ẹ máa bá a ká lọ láì rìn bí ìṣẹ́jú díẹ̀ ẹ tún bá wa ní àbá tí wọ́n ń pè lábà wájayé ẹ kú kalẹ̀. You press pause. ti fi ilẹ̀ Yorùbá ìyàwó lọ́wọ́ àwọn tó ń tẹ̀lé ó ti yáwó ìyẹn ò tí ẹ̀ pọ́n èmi torí kò yáwó lọ́wọ́ tèmi kò dẹ̀ fọ́ọ̀sì àwọn tó ń tẹ̀lé pé kán tẹ̀lé òun àwọn ni wọ́n ló jẹ́ pé lọ́mọ̀ fẹ́ mú bí ẹran inú páńpẹ́ tó ti lù gèrè tí ò sì fi fẹ́ lọ mọ́ so wọ́n jọ máa parọ́ fúnra wọn bẹ́ẹ̀ tí gbàtọ̀ mú tèmi sáàrin yẹn mí sọ̀rọ̀ mò ń wò wọ́n kódà gbàtọ̀ tún parọ́ kan pé àwọn tí wọ́n kó ní Ọ̀yọ́ àwọn ẹlẹ́yìn àwọn tọ́kọ́ lọ́yọ́ state hòtẹ́ẹ̀lì ni wọ́n hòtẹ́ẹ̀lì náà wà wọ́n gbòtẹ́ẹ̀lì fún wọn ni nígbà tí lọ́yà wọn débẹ̀ ló bá wọn tán jẹ turkey pẹ̀lú fried rice kódà wọ́n fún lọ́yà wọn jẹ pàápàá wọ́n jọ pọn lé kí fúnra wọn jọ parọ́ fúnra wọn ọtí tó níyàlé lọ́bẹ̀ ló táṣìírí wọn lórí gbogbo wọn bẹ̀ pé dágbálẹ̀wà ní Kirimanje ló jẹ́wà ẹ̀wà aṣapagiri ni wọ́n ń jẹ wọ́n ń pa àwọn ọ̀rọ̀ yìí láti fi gbé àwọn èèyàn mọ́ra káwọn èèyàn bá máa wà dejected kán bá máa wà discouraged láti máa tẹ̀lé wọn. ní last year àwọn tí wọ́n rán kán lọ gba radio station alọ́ wọn lárí àìrábọ̀ wọn dì sí àmọ́bí tán wà dì sí ọgbà ẹ̀wọ̀n tán wà kò sẹ́ni tó sọ ń pa wọn mọ́ mo ṣe gbọ́ irọ́ ni òótọ́ ni wọ́n ní kan ti kú nínú wọn bẹ̀tà àwọn tó kù ẹbí wọn nìkan ló ń dáràn Dúpẹ́ tó tì wọ́n síbẹ̀ ó tún ṣe ń parọ́ gbowó kiri ni ó tún di yíyá yìí tí ẹ̀ pọ̀ bóyá a ti gbàgbé ẹ jẹ́ sáré fi rán wa létí káwọn mélòó náà kó nu wọn bá clear. It's 3 days after suspected members of the Yoruba Nation secession group invaded the Oyo State Secretariat in Agodi. They attempted to seize power from the government after hoisting their flag. After engaging in a gun battle with security personnel, the suspects were arrested and are now being paraded by the police and are to face prosecution for their actions. The Commissioner of Police described the act as criminal and unpatriotic and assured residents of Oyo the police's unwavering commitment to protecting their lives and property. While declaring this act as criminal, unpatriotic, and a clear case of treasonable felony and terrorism, to be met with adequate sanctions through purposeful prosecutions, the command reassures the good people of Oyo State that it remains solidly unwavering to the protection of their lives and property as constitutionally required by the laws of the land. He asked parents to prevail on their children against being used as agents to cause chaos in the state. As a parent, I enjoy other parents, guardians, and leaders in every sphere of political, religious, and social influence to prevail on their children, words, protests, and followers against being used by unpatriotic individuals to promote anarchy in the state and by extension, the nation.
coastline. Alabi Ogundeji, one of the suspects, is a teacher at the Federal Government College, Oyo. For him, there is no going back in the attainment of their independence, as they have the backing of the appropriate international bodies. We are indigenous people of Yoruba. We are in Yoruba land, and that is why we have done that. And we have done all the legal activities and procedures that need to be done. So who granted you the sovereignty? The United Nations, of course, and the Charter of the United Nations, the African Union, the ECOWAS Court, and EU. Are there documents to support all Yes, this? we have all documents. This 75-year-old and his daughter said they were introduced to the group with promises of a better life after achieving their so-called independence. Items recovered from the suspects include guns, live cartridges, cutlasses, paraphernalia of various offices with Yoruba Nation inscriptions, among others. Olaido Yewole, TVC News, Ibadan. And by extension, the nation. Nínú ọ̀rọ̀ tá a gbọ́ yẹn, kọmíṣánná pólíìsì sọ pé àwọn máa bá wọn tákàn débẹ̀ ni. Àwọn tí wọ́n mú gbà yẹn rèé, Alabi Ogundeji 55 years, lecturer ti ẹnìyẹn ti ẹ̀jẹ̀jẹ̀ o, Adémọ́lá Adéníyì 29 years, Adéyẹmọ Olúwaṣeun 29 years, Adéyẹmọ Peter 75 years, yẹn ní bàbá àgbàlagbà tó rárí fẹsẹ̀ sùn. Bàbá rò pọ̀ ń ṣe nǹkan sẹkítẹ́rìàtì nígbà ó gbọ́ pé Yorùbá Nation wà ń bẹ̀ òun rò pọ̀ ń pé oúnjẹ ló bá lọ bẹ̀. Ọlọ́pàá gan ló lọ bí léèrè péjọ ìtọ́jú náà ti ń pín nǹkan bí lòun náà bá lọ́lọ́pàá bá ra mú àtòun àtọmọ ẹ̀ 75 years. Amos Ogundeji 45 years. Àyànwálé Rọ́fíàt onìkan lóbìnrin inú wọn 25 years. Ìyẹn náà ó ti gba fọ́ọ̀mù Navy bí Air Force dẹni. Náà bá sọ fún pé mú àti dá Yorùbá Nation lẹ̀ bó ṣe wà yóò ní tòṣìmọ̀ láíláí nǹkan kan sàtàn nìyẹn náà bá gba yúnífọ́ọ̀mù. Ọmọ 25 years. Ọlálẹ́yẹ Matthew 54 years. Fátókí Anthony 34 years. Muritala Abẹ́rẹ́ 40 years. Adépọ̀jù Ismail 45 years. Fatumbi Wasiu 30 years. Àwọn lára wọn tó ní Isaac Friday 27 years. Àyànwálé Sàbúrì 28 years. Elégbèdé Adébọ́lá 27 years. Adédàmọ́lá Adéníyì 29 years. Òjó Olúfẹ́mi 52 years. Àjànàkú Ezekiel 42 years. Adéjùmọ̀ Latif 60 years. Ayọ̀lá David 40 years. Adéṣọ̀kan Abdulhamid 38 years. Àti Salawudeen Wahab wọ́n fi èjì yẹn sí àwọn tó ń kó ń gbà yẹn nìyẹn. Gbogbo wọn pátá ni wọ́n wá parọ́ pé kọmíṣánná pólísì sọ̀rọ̀ ní fídíò táwọn yẹ pé gbogbo wọn làwọn máa prosecute. Mo yẹn bá yí sọ̀rọ̀ ìwọ́n wà lágodi prison, ọgbà ẹ̀wọ̀n lágodi ni wọ́n wà. Nígbà táwọn ilé ilẹ̀ magọ̀tì máa sọ wọ́n ní pẹ́pẹ́sẹ́ o, wọ́n wà ní hòtẹ́ẹ̀lì, wọ́n lọ gbòtẹ́ẹ̀lì fún wọn ní kódà wọ́n jẹ ráìsì débi pé wọ́n parọ́ yẹn kínú àwọn tó kù tó tẹ̀lé wọn kínú wọn lè máa dùn pé ìyá wọn mú àní agbára òótọ́ ni ìyá yẹn ń sọ. Níṣe ni wọ́n lọ gba hòtẹ́ẹ̀lì fáwọn tó kó tí wọ́n ń bẹ̀ wọ́n. Nínú ẹ̀ náà ni wọ́n ti sọ pé ìyá àwọn ń bọ̀ ó máa fẹsẹ̀ rìn lọ bá Mákindé ni. Táwọn èèyàn káyà sókè gbà yẹn tó ń pè mí lọ pè mí bọ́ pé bàbá Gbàgede ṣé Dúpẹ́ ló kọ̀rẹ́ẹ̀tì ni wọ́n máa sọ pé Mákindé ti ń bẹ̀ẹ́ wọ́n ní ṣé rí ilé ilẹ̀ maggot òun àtàwọn òpùrọ̀ tó jọ ń kóra wọn kiri bóyá wọ́n tiẹ̀ lè kúre ni kì í ṣèpè tó rántí bayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́lẹ̀ Yorùbá gan. Wọ́n pè mí sáàrin wọ́n bẹ̀rẹ̀ sí ní fi mí pa wọ́n sọ tó wù wọ́n pa mi jọba ń pílẹ̀ ẹ̀ka yé gbọ́n tó sọ pa mi. Èsì ọ̀rọ̀ fún Gbàgede irọ́. Gbàgede ọ̀rọ̀ ìwọ Gbàgede irọ́ ó tún wá síta tó wá parọ́. Ìwọ tó lo didi mọ́kà tó parọ́, ta ló kù tó lè parọ́ fún. Tẹ́rù ẹ̀ láwa mọ̀ tẹ̀lé ìwọ ògúnkù onírọ́. Gbogbo bí kún ẹ̀ ṣe tóbi tó yẹn irọ́ ló kún bẹ̀. Gbogbo ẹni tó bá sì ti jẹ́ òpùrọ́ kò ṣeé tẹ̀lé.
tán bá fi ẹjọ́ adarí ìlú ó bàlújẹ́ gbàgede rọ́. ẹ̀yin tó máa ń jẹ́ kán bú mùsùlùmí tó jẹ́ ẹni eré nìyẹn. ó wà ní Mẹ́kà nílé Ọlọ́run, ó wà níbi tó ti sọ pé ó lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, tó ti lọ tàwáàfù ilé Ọlọ́run tó níwọ̀ wá ó lọ bú ẹ̀ṣẹ̀ dànù. ó wá rí pé nǹkan tọ́lọ́run bá fi hàn òdodo ni, ó sì jáde síta wá sòdodo. ṣùgbọ́n nígbà tó gbowó tán ó ti jẹ dòdò, ó lè sòdodo mọ́. kò lè dùn mí fún yín. gbogbo ẹni tọ́lọ́run bá ti ṣe ní pé òpùrọ́ làánàtù láyé alálẹ̀ kàṣíbìnà, ibi dandan Ọlọ́run kó máa báwọn òpùrọ́. ibi dandan Ọlọ́run yóò mọ̀ bá ọ, torí pé àgbèrèrò bùkẹ́ gbogbo táwa gbé lọ́wọ́. báwo lọmọ Yorùbá ó ṣe kí ni láàbí mọ gbé ìgbélé ayé gbádùn tí ò ní jẹ́ gbádùn àwọn ìkan ṣoṣo, ó ní wọ́n mọ̀ gbádùn. ṣé bí ọmọ Abẹ́òkúta ní lọ wo Ṣàngó Ọ̀tà, lọ wo títì yín bí omi ṣe kúnnú ẹ̀ bá mú. tẹ́ẹ̀ ní adarí ń bẹ̀ ni tó fi jẹ́ pé gbogbo nǹkan rí bẹ́ẹ̀ yẹn. ọ̀tún wọn ní tẹ́yìn ò bá lè fi ọwọ́ kọ̀, tí ò lè fi, tí ò lówó tí ò fi kọ́, èèyàn máa ń fẹnu kọ́. àwa kọ́ gbogbo ẹ̀kọ́ á gbé adélé jáde. wọ́n sọ pé adélé níbo, ẹ máa kọ lẹ́tà tẹ́ ń kọ́ fúnra ilẹ̀ ń kọ lẹ́tà sí lẹ́tà sórí ibú, ẹ sì gbèsè orí ibú láìpẹ́. ó má jẹ́ pé mi nìkan tí mò ń ṣe, igi kan ò lè dágbó ṣe. ẹ jẹ́ ń fáwọn èèyàn mi náà láàyè. ó pọ̀ gan o, mo kàn mọ́mọ́ mú díẹ̀. wọ́n dìdí gbè mí sáàrin báyìí tán deliberate lé mi lórí gan, wọ́n debate lé mi lórí gan. mo wò lọ́jọ́ yẹn, I decided never to say anything. mo retí ìjọ tí máa wá jáde wá fi wọ́n ṣe ẹlẹ́yà. àmásìkò ẹlẹ́yà wọn ti tún tó again. káwọn èèyàn tí ká ọmọ Yorùbá wo fídíò yìí kí wọ́n padà, àwọn tó sì tẹ̀lé Dúpẹ́ kan padà lẹ́yìn ẹ̀. kẹ́ lè mọ̀ pé wọ́n ń pa yín ṣeré ni, Dúpẹ́ fi yín rúbọ ní. gbogbo àwọn tí wọ́n kó wọ́n sọ fáwa pé hòtẹ́ẹ̀lì ni wọ́n wà. Commissioner of Police sọ pé àwọn máa prosecute wọn, gbogbo àná la wò nú fídíò tá a ṣó. mo mọ̀ jẹ́ kán lọ ṣó fídíò yẹn ni. bóyá àwọn ò dẹ̀ wò nú gúrùpù wọn tó ń parọ́ tanra wọn jẹ. Commissioner of Police ta ni Dúpẹ́ náà tó máa yí pinnu ìjọba padà? ta ni, kí ló jẹ́, kí ló já mọ́ta lòun? látijọ́ tó ti dáràn yìí kò jáde sọ̀rọ̀ kọ́ bá má track ẹ̀. mi ì tí gbọ́ voice note ẹ̀ rí, mi ì dẹ̀ rí kó participate anywhere nínú gbogbo rọ́tọ́jọ́ lórí program. bẹ́ẹ̀ tẹ́lẹ̀ á ti pè wọlé, màmá àwọn fẹ́ sọ̀rọ̀ o, á ti máa parọ́ fún wọn. látijọ́ yìí tó ti ṣe tó ṣe yẹn, tó ti wọ́n declare wanted, ever gbọ́ kó sọ kankan mọ́, torí pé kò fẹ́ sọ̀rọ̀. ó mọ̀ pé wọ́n á track òun dáhùn pé bo lòun ti ń sọ̀rọ̀. kò ní gbogbo àwọn tó ń tẹ̀lé ìkóṣẹ́ tó rí rí inú wọn o, physically facially báyìí wọn ò rí rí o, wọn ò lè sọ pé báyìí ló ń gbé o. ó dẹ̀ ń dáràn bọ̀ wọ́n lọ́rùn, àwọn náà dẹ̀ tẹ̀lé. ẹ wo èjì àwọn tá a kà, àwọn àgbààgbà kan wà nú wọn tó ń yà mí lẹ́nu, ọmọ 60 ọmọ 70, àtọ̀ ń bàbá oníbàbà tí ò mọ nǹkan kan tó forí kó. àwọn tó wá mọ̀ nǹkan tó wà láàrin wọn, ọmọ 60 ọmọ 58 ọmọ 65 tó ṣe é gbọ́, táwọn náà gọ̀gọ̀gọ̀ tó tẹ̀lé, tó jẹ́ kí Dúpẹ́ máa da àwọn bí ìgbà pẹ́ níyan gàrí yan, tó ń gbá gàrí sọ́tún tó ń gbá sósì, ó wá sọ wọ́n di fúbọ́ọ̀. tó bá dẹ̀ ti rẹ̀ tó bọ́ọ̀sì òótọ́ báyìí, tó ti bọ́ọ̀sì rọ̀ wọn báyìí, wọ́n máa mú sáàrin ni. wọ́n ti fi bàbá Èkìtì lẹ̀, èmi ló kàn. bí àṣà president wa, èmi ní èébú wọn kàn. ìtọ́sọ̀gbò lójú bíi ti pẹ́pẹ́yẹ yìí. mo wò wọ́n gbà yẹn, ṣé pé mi rí fídíò yẹn, mo rí, mo kàn decide láti má dá wọn lóhùn. ẹ fà wọn wèrè sílẹ̀ kí wọ́n wo kò fún wa pẹ̀ràn, káwa pẹ̀ràn tó bá yọjú. ó ní mo fọ̀rọ̀ wọn ṣe ń gbà ẹ̀. àti ilé ilẹ̀ maggot àti ìtọ́sẹ̀gbò lójú bí ọmọ ọ̀daràn yìí, mo fi wọ́n lẹ̀, mò ń wò wọ́n. wọ́n jọ ń pa wọn tí ilé kí fúnra wọn nu gúrùpù wọn, tínú wọn ń dùn tó ń tọ́ra wọn. àdẹ̀rẹ́ ní fi ló làkàyè kó bi wọ́n léèrè pé kí la fi àṣìfù jọ́ta láti gba nation, níbo la gbà sí, kí la ti ṣe.
Dúpẹ́ ń sá kiri ilẹ̀ ní látijọ́ yẹn, kò dórí ayé kò dèrú ọ̀run. Tó bá mọ̀ pé òun láyà òótọ́ lẹ nìkan fóun ní autonomy òótọ́ lẹ kó jáde kó sọ pé òun wà bí báyìí. Ẹ tún wá ń pa irọ́ pé àwọn tí wọ́n kó yẹn o hòtẹ́ẹ̀lì náà wá o kódà tọ́kì ráìsì kankan náà fún wọn jẹ́ o. Omíyalé wa lọ ọbẹ̀, Omíyalé wa lọ sí Agodi prison, ṣé mọ̀ pọ́ mọ̀ Ìbàdàn ni. Ìyẹn sọ̀rọ̀ ilẹ̀kùn ó nígbà tóun débẹ̀ ṣé gbogbo ayé kúkú mọ Omíyalé pé ọmọlẹ́yìn Ìgbòho ni. Ọ̀dọ̀ òun náà ti lù lọ́gbà kan bọ̀tọ̀ Ọlọ́run ti bá a pè padà. Bọ́n ṣe rí iná ní ṣé kìí ṣe àwọn ọmọ Yorùbá nation tí ó tẹ̀lé Dúpẹ́ tí àwọn kó síbi lẹ̀ ń wá, bó bá ti sọ pé àwọn náà máa ráwọ̀ náà gbá o, ó náà sọ fóun bẹ́ẹ̀. Ó lóun wò pé rárá o, àwọn ọmọ Dúpẹ́ tó wà lótẹ́ẹ̀lì náà wà ní Agodi prison bí. Ó lẹ́ni tó bóun sọ̀rọ̀ sọ pé inú dágbà ìnáwó o tó ti ń jẹ̀wọ̀ àṣàpàgìrì àwọn ẹni ẹlẹ́ni. Àwọn tó dẹ̀ kò tẹ́ rí yẹn ó ti níye tán ná fún Dúpẹ́ o, ó ti níye tí wọ́n dá fún Dúpẹ́ lówó. Yàtọ̀ fáwọn kọ̀ọ̀kan tó lọ ṣà láàrin street nínú wọn, àwọn tó jẹ́ core member Dúpẹ́ tó wà láàrin wọn yẹn, àwọn dáyàdẹ̀ tó wà láàrin wọn, ó ti níye tí wọ́n tún dá tí Dúpẹ́ gbowó lọ́wọ́ wọn tó tún gbàgbé sí ayé wọn lọ́wọ́ wọn. Torí mọ́ ẹwà yẹn ní òmòjọba tó fẹ́ fi wọ́n lẹ̀ o fún treason. Treason is a capital offence in Nigeria, even in the whole world. One is not bailable. Mi rẹ̀ nílé bẹ́ẹ̀lì wọn láíláí lẹ́yìn Ọlọ́run. Is not bailable. Lọ́yà tó tiẹ̀ máa jáde gan wá gbèjà wọn mi ò rí. Àfi lọ́yà tí ó bá mọ tán ṣe. Dúpẹ́ kó bá wọn bayé wọn jẹ́. Wọ́n wá jọ ń parọ́ fúnra wọn nínú ẹgbẹ́ wọn pé pẹ́pẹ́sẹ́ kan o hòtẹ́ẹ̀lì ni wọ́n wà, wọ́n ń jẹ chicken, wọ́n ń jẹ turkey. Ẹ jẹ́ á lọ sọ́dọ̀ kí wọ́n pè Omíyalé ká gbọ́ nǹkan tó sọ ń tójú ẹ̀ rí l'Agodi prison. Ọ̀rọ̀ rèé o, ẹ jẹ́ á jọ gbọ́. n tí ojú mi rí lónìí ni mo ní wá fi tó yín létí, n tẹ́tí mi gbọ́ ni mo ní kí n má jẹ́ tẹ́tí yín ó di sí i torí wípé kúrọ́kúrọ́ kú sójú eérú, olóòótọ́ nìkan ló kú ló nasẹ̀ sáàrò. Ìyá Onítìrí ti tàn wá jìnnà, ìjìnlẹ̀ mákọ̀ọ̀sí ti tàn wá jìnnà. N tí mo rí lónìí mo mà ṣèdárò alábíàmọ, mo sì tún kí Ọlọ́run pé dájúdájú Ọlọ́run lèèyàn mà máa sìn, Elédùà lèèyàn mà máa sọpẹ́ fún, Elédùà lèèyàn mà máa bọ̀. Kábíyèsí rèé Ọlọ́run. Mo wá fẹ́ béèrè kí tó máa wọnú ọ̀rọ̀ lọ, ẹ bá ń bi ìyá Onídìrí, ẹ bá ń bi ìjìnlẹ̀ Marcus, ẹ bá ń bi Black Goat pé kí ni wọ́n ń parọ́ fún ọmọ Yorùbá sí? Kí ni wọ́n ń tan ìran Yorùbá sí fún kíni? Kí kíni má bàa ṣe? What did they stand to gain nínú rọ? Òkòtó ọ̀rọ̀ kò sí bí èèyàn ṣe lè ta tó yọ padà já ni. Lọ́jọ́ kìíní àná tí àwọn ọmọ ológun ìyá Onídìrí tẹ́ lọ rèé kojú ìjà sí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wá gbègbè sí akin wípé nígbà ìpínlẹ̀ yìí jẹ́ mọ́ mi lórí, tí wọ́n sì kó gbogbo wọn gidi gan lẹ́yìn tí àwọn ọmọ ogun ìyá Onídìrí tó pera wọn ní the Democratic Republic of Yorùbá, lẹ́yìn tí wọ́n ti jọ ṣeré ọwọ́ pẹ̀lú ìbọn pẹ̀lú àwọn ọmọ ológun àtọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ tí apá àwọn ọmọ ológun Nàìjíríà péréte tó kojú wọn tó ká wọn, tí wọ́n sì kó gbogbo wọn gidi gan, tí wọ́n lọ rèé kọ́kọ́ tì wọ́n mọ́ ọ̀dọ̀ àwọn ọlọ́pàá náà, léyìí tí gómìnà tó wá pàṣẹ pé gbogbo ilé o tí ìyá Onídìrí àti àwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n lò pátápátá kó di wíwó kanlẹ̀, tí wọ́n sì wó kanlẹ̀. Lẹ́yìn náà gómìnà ní wọ́n kó arẹ́lé ẹjọ́, wọ́n fi ẹ̀sùn
ìsopàǹpá gba ìjọba wọ́n fi kàn wọ́n, ìdìtẹ̀gbàjọba, àìní ẹ̀tọ́ sí ìbọn sí ohun ìjà olóró wọ́n fi kàn wọ́n, terrorism ìgbésùmọ̀mí wọ́n fi kàn wọ́n àtàwọn ẹ̀sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adájọ́ adjourn sí August, ó dẹ̀ ní pending the time tó ń fi adjourn sí August yìí o, ká lọ rèé kó wọn kí a máa gbatẹ́gùn, kí ọyẹ́ ọmọ fẹ́ sí ẹ, kátẹ́gùn ọmọ fẹ́ sí ẹ ní òkè òjé tí gbogbo ọmọ Ìbàdàn mọ̀ sí Agodi. Òkè òjé làwa máa ń pè é, pé ká lọ rèé máa gbatẹ́gùn lókè òjé l'Agodi correctional center, ìyẹn ọgbà ẹ̀wọ̀n tí Ìjìnlẹ̀ Marcus àti ìyá òfò tán ní àtàwọn adelé àdánwò tọwọ́ bọ́ta tó ní re irá o, àwọn tá a rí tí a kó yẹ o, òtẹ́ẹ̀lì là ń wá o, tí a ń jayé rúnra, tí a ń jayé falafala bó ṣe wù wọ́n. Gbogbo ẹni tó parú rọ́bà yìí látòrí Ìjìnlẹ̀ lórí gbogbo wọn ẹ̀ ní lálẹ́. Irú fìtínà ìdààmú tẹ́ kó àwọn tán kó ìran wọn sí, irú ìdààmú wò ní wọn lórí yín. Mo lọ́mọbọ̀ àwọn ọ̀bọ́mọjẹ́ o, mo fi ọba tó ní ẹ̀mí mi búra, ọ̀rọ̀ tí mo ń sọ yìí tí n bá parọ́ kí n má jèrè. Mo wà ní correctional center òkè òjé l'Agodi Ìbàdàn lónìí. Kété tẹ́ ẹ bá ti fẹ́ wọ inú prison, wọ́n béèrè pé ta lẹ̀ ń wá. Fúnra àwọn warders àti military police tí ń bẹ ń bẹ̀, wọ́n ní ṣé kìí ṣe àwọn Yorùbá nation lẹ̀ ń wá o, pé tó bá ṣe pé àwọn ọmọ ìyá onídìrí ilẹ̀ ń wá, ẹ̀yin náà wọ gbàgà. Bí a ṣe ń sọ nìyẹn, tí gbogbo ẹ̀yin ọmọ ẹran tẹ́ǹtẹ̀ ìléyà onídìrí tẹ́ bá wá fẹ́ sọ pé rọ́ ni, ẹ̀mí kára yín available kájọ lọ sí correctional center lókè òjé l'Agodi lọ́la. Tòró lórí ibú ara yín intent sọ fún ọmọ Yorùbá ni wípé wọ́n ń bẹ́ ń bí wọ́n ti ń jayé rúnra. Ó mà ṣe o, Ìjìnlẹ̀ ìwọ náà sì bímọ, ìyá onídìrí ìwọ náà sì bímọ, ó sì lérò pé ó jèrè ọmọ, ó sì lérò pé ó kù síbi tásọ rẹ̀ wà. Gbogbo àwọn ẹlẹ́wọ̀n ní correctional center òkè òjé l'Agodi Ìbàdàn ní gbogbo wọn ń ṣeré káàkiri. Mọ̀lẹ́bí wọn lóore ọ̀fẹ́ láti fojú rinjú pẹ̀lú wọn lábẹ́ bírú ẹ̀ṣẹ̀ tán bá ṣẹ̀ bí ọ̀bá tiẹ̀ tí ì lè wúwo tó. Wọ́n fojú kàn wọ́n. Àwọn ẹbí àwọn tí yẹ onídìrí tó dà sádánwò, wọ́n fún wọn lóore ọ̀fẹ́ àti wọlé bèlè ń tà sí pé wọ́n ò tiẹ̀ rí hàn. Àkọ́kọ́ nù. Ẹ̀ẹ̀kejì, ẹ̀yin olórí burúkú pípù yìí, mọ̀ gba agbẹjọ́rò fáwọn tí a kò, léyìí tó túmọ̀ sí wípé kò sí lọ́ọ̀yà kankan, kò sí agbẹjọ́rò kankan tó fẹ́ dúró fún àwọn èèyàn yìí láti gba ẹjọ́ wọn rò níwájú ìjọba Nàìjíríà, níwájú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣẹ́ẹ́dẹ́rẹ́ pé ẹ ti da àwọn ẹni ẹlẹ́ni sí oh God. Ìbéèrè mi wá ni wípé ṣé ojú lásán ni àwọn èèyàn ìyá onídìrí ní ẹ fi ń twist ọpọlọ àwọn èèyàn ni, àbí àwọn èèyàn náà kulẹ̀ gọ̀ náà ya amukumẹ́gàrí? Torí kò fẹ́ yé mi, àárín yẹn ṣókòkò. Ìgbà tí mo gbọ́ àwọn ọ̀rọ̀ lénìí, omi bọ́ lójú mi. Mo ní láti make calls sí àwọn èèyàn kan kí ṣe bẹ́ẹ̀ ní ń bẹ nínú òtẹ́ẹ̀lì kan ni ọdẹ júwe òtẹ́ẹ̀lì ọ̀hún, ká lọ rèé kí wọn. Mo fi ọjọ́ tí màá wọlé Ọlọ́run ọba sùn búra, gbogbo warders tí ń bẹ ní ẹnu ọ̀nà correctional center Agodi ni wọ́n ní líìsì orúkọ
àwọn ọmọ ogun ìyá onídìrí tí ń bẹ nínú àhámọ́ ni wọ́n ní lọ́wọ́. Tẹ́ ẹ báyìí lè dárúkọ wọn báyìí ẹ wọ gàù. Tẹ́ ẹ báyìí lè láwọn lẹ wá kí ti yín ta. Kí lẹ wá ń tàn wá fún? Kí lẹ ń tànran Yorùbá fún? Kí lẹ fẹ́ fi géèdì? Fúnra Dúpẹ́ Onídìrí ó sì mú orúkọ Abíọ́lá ó sì wọ wọnú ẹrọ̀fọ̀. Ó mà ṣe o. Orúkọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá ń gbé gẹ̀gẹ̀. Kí ló dé tíjọba Nàìjíríà tí wọn ò celebrate May 29? Torí pé wọ́n ti bọ̀wọ̀ fún Mashood Kashimawo Abíọ́lá ni. Wọ́n ti bọ̀wọ̀ fún Mashood Kashimawo Abíọ́lá torí pé wọ́n ti ya ọjọ́ June 12 tá a di ìbò ní 1993. Wọ́n ti yà sí ọjọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà di ìbò tó dáa jù, tí wọ́n sì nígbàgbọ́ wípé ó ní ìbò tí ò ní kọ́nu kọ́hónú, àtọmọdé àtàgbà àtàrúgbó ni wọ́n jáde tó dìbò fún Mashood Kashimawo Abíọ́lá. Sọ lórí burúkú yóò dìrí aṣẹ́wó. Ṣé kò ti wá bà orúkọ Abíọ́lá jẹ́ báyìí? Ṣé kò ti yí orúkọ Abíọ́lá sínú ẹrọ̀fọ̀? Ṣé kò ti pò mẹ́rẹ̀? Ẹ̀dá lóhùn. Ìdí nìyẹn tá a fi sọ wípé Ọlọ́run ò ní jẹ́ bímọ, Ọlọ́run ò ní jẹ́ níyàwó, Ọlọ́run ò ní jẹ́ ní ẹbí tí ó borúkọ wa jẹ́, torí orúkọ rere ó sàn ju wúrà ohun fàdákà lọ. Àníṣe ká ní tí mo sọ yìí ká ní kò rí bẹ́ẹ̀ kí n má jèrè. Ká ní wípé lóòótọ́ òtẹ́ẹ̀ ni wọ́n wà tí kì í ṣe pé kí ló ń porúkọ ẹ̀ Ìjìnlẹ̀ Marcus àtìyá Onídìrí àtàwọn adélé òfò tí kì í ṣe wípé wọ́n ń parọ́ fún wa ní tó jẹ́ wípé òtẹ́ẹ̀ ló wà kí gbogbo ń tẹ́ ẹ bá dáwọ́lé ọmọ ojúṣe fún yín ẹ̀yin ìyá Onídìrí àti Ìjìnlẹ̀ àti Black Goat àti Queen B àti gbogbo yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ tó bá jẹ́ wípé ẹ̀ ń pa irọ́ ni, tó bá jẹ́ wípé ìntẹ̀mí rí lónìí bẹ́ẹ̀ ló rí, tó jẹ́ wípé nínú correctional center náà wà, tó jẹ́ pé ibi tán wà kò sẹ́ni tó lè fojú kàn wọ́n, kò sẹ́ni tó lè béèrè wọn, gbogbo ń tẹ́ ẹ fojú àárọ̀ yín ṣe pátápátá láti Ìjìnlẹ̀ Dúkìá Onídìrí Black Goat àti gbogbo ẹ̀yin tó kù, gbogbo ń tẹ́ ẹ fojú àárọ̀ yín ṣe pátápátá yóò dàrú lójú yín ni. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́, àlùbáríkà àwọn tó ṣẹ̀dá ilẹ̀ Yorùbá látòrí Lámúrú, látòrí Odùduwà, lórí Ọ̀rúnmìlà, lórí Ọbàtálá, lórí Ṣàngó, lórí gbogbo àwọn alálẹ̀ Oòduà, alálẹ̀ ilẹ̀ Yorùbá, wọn à ní jẹ́ ríre gbámú. Kí ló dé? Kí la fẹ́ fi rọ́ ṣe? Kí la fẹ́ gé nínú rọ́? Ìní ò mú mi lọ sínú ọ̀rọ̀ irọ́ tí mo rí tí mo sì rò wípé irú eléyìí ṣe é wáyé. Sọ lórí ibu ni yín ni, sẹ́ni òfò ni yín ni, sẹ́ni àdánwò ni yín ni. Ẹ máa wò ó. Ẹ̀yin ọlọ̀tẹ̀. Ẹ̀gbọ́n tó wí. Tàbí orí ayélujára mà tutù díẹ̀. Kí ló dé? Operation fẹ́ẹ́m ti mú gbogbo yín lágbára mú à. Kẹ́ǹgbọ́. Tó bá jẹ́ pàpọ̀ tẹ́lẹ̀ ni ẹ ti máa ta bọ́n bí edé inú ìbọ̀rán. Ẹ̀ ń gbọ́. Tinubu wọ́n ní ṣe ti kọ́ evidence yìí dání wọ́n pè ní àjọ àgbáyé o. Ẹ̀yin ọlọ́tí apá kejì ṣe ti di ẹrù yín lẹ̀. Ẹ gbà sẹ́yìn. Ẹ̀yin náà gbọ́, wọ́n ti pe Tinubu lájọ àgbáyé. Àjọ àgbáyé èwo? Ojú yín ló ṣe kọ̀sẹ̀yìn yín o, bẹ́ẹ̀ bá tiẹ̀ wá létí tẹ́ ti wà ní ìdálẹ̀. Ṣé rédíò àbí tẹlifíṣàn
ní àbẹ́ẹ̀sí lórí íńtánẹ́ẹ̀tì nígbà tí Tinubu pààrọ̀ orin àkọmọ̀nà orílẹ̀-èdè Nàìjíríà tó dá padà sí ti ayé ìgbàanì Nàìjíríà wí éèdì tó dá padà sí tayé ìgbàanì tó sì di mímúlò lójú ẹsẹ̀. ìdúná níbo la ti ń operate? Don't take all of us for fool. Gbogbo wa kọ́ lọ dẹ̀ náà. Gbogbo wa kọ́ la mukun mẹ́kọ. Gbogbo wa kọ́ la mukun mẹ́gàrí. Ẹ ń jẹ́ ó yé wa wípé ìjọba Tinubu wípé wọ́n ti ní kí Tinubu kó evidence wá. This Tinubu you are talking about was still commissioning projects in Abuja yesterday and today. Ìpínlẹ̀ Ọ̀yọ́ tó lórí ibú ara yín tẹ́ ẹ ní wípé wọ́n ti ń sá lọ fún yín. The executive governor of Oyo State, Engineer Abiodun Oluwaseyi Makinde, ó sì commission òpópónà Ògbómọ̀ṣọ́ sí Ìṣẹ́yìn léni léyìí tí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ń bẹ̀m̀bẹ̀. Gómìnà Abdulrazak Abdulrahman, gómìnà ìpínlẹ̀ Kwara ń bẹ̀m̀bẹ̀. Ẹjọ́ nítorí ọlọ́ọ̀dẹ̀ bẹ́ẹ̀ náà ti ń sá lọ ni. Why will you just sit down online? Why will you just decide to be deceiving the entire 50-something millions ọmọ Yorùbá? Ṣé báyẹn wá la ponú tó ni? Ṣé báyẹn la yọ̀dẹ̀ tó ní Ọlọ́run? Ìyẹn kan jà tì mí. Ó ní kí ló dé tí n bá sọ̀rọ̀ màá máa make reference sí ìrìn àjò olóyè Sunday Igboho. Pé sólóyè Sunday Igboho nìkan ní Yorùbá nation ni. Olóyè Sunday Igboho nìkan has never claimed the glory of Yorùbá nation struggle. Olóyè Sunday Igboho wọ́n àti ìbọn tajà gbàgbàgbà wípé àwọn nìkan o làwọn ń jẹ́ Yorùbá nation. Ẹnìkan kì í jáwàdé. Ọ̀pọ̀ èèyàn báyìí ìní ń jẹ́ jàmọ́. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pacesetters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.